ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú ojúmọ́ ohun ẹ̀sìn kú bójú ọjọ́ ṣe rí. Ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀nyín láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Ilé-ẹjọ́ májísírèètì ti Ìyágànkù ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé dókítà tí ò kójú òṣùwọ̀n kan ẹni ọdún 55 Adégòkè Ọláolúwa tì mọ́lé látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó ṣekú pa aláìsàn rẹ̀ Adékúnlé Badmus ẹni ọdún 55. Alága ìgbìmọ̀ asòfin Àríwá North Senators Forum asòfin Abdul Ninji lọ́jọ́ Ajé Monday tẹnumọ́ pé àwọn kò lè tọpasẹ̀ àwọn iṣẹ́ àkànṣe tó tó tírílíọ̀nù 3.5 náírà nínú òfin ìfọwọ́sowọ́pọ̀ ọdún 2024. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn gómìnà ìpínlẹ̀ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní san owó ọ̀yà títí di ìgbà tí wọn yóò ṣèpinnu owó oṣù tuntun tó kéré jùlọ. Èyí ni láti ṣe ìdínkù sí wàhálà ọrọ̀ ajé àti ìgbésí ayé tó le tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kojú lọ́wọ́lọ́wọ́. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Edo ti pàṣẹ pé kí wọ́n tẹ àkíyèsí ìpìlẹ́jọ́ ìyẹn impeachment lórí igbákejì gómìnà ìpínlẹ̀ náà Philip Shaibu jáde nínú àwọn ìròyìn orílẹ̀-èdè yìí. Ẹbí Irawo olórin Afropop tí ó di olóògbé Ìlérí Olúwa Alọ́ba tí wọ́n mọ̀ sí Mohbad ẹni tí ó kú ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 nínú ipò tí ó ṣọ̀wọ́n ti mú ọjọ́ tí wọn yóò ṣe àyẹ̀wò DNA tí àwọn ènìyàn béèrè fún. Aṣòfin tẹ́lẹ̀ rí tí ó ń ṣojú agbègbè ìpínlẹ̀ Umuahia South State Constituency ní ilé ìgbìmọ̀ aṣòfin keje ti ìpínlẹ̀ Abia Honourable Jerry Uzosike ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ fún orí ìpínlẹ̀ ẹgbẹ́ òṣèlú Labour. Aṣòfin tó ń ṣojú fún agbègbè àárín gbùngbùn aṣòfin Bauchi the Central Senatorial District ní ilé ìgbìmọ̀ aṣòfin Abdul Ninji ti sọ pé òun kò fẹ̀sùn kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ó ṣe àgbékalẹ̀ àṣàrò ìnáwó budget ẹ̀yà méjì fún ọdún 2024. Ilé-ẹjọ́ ilé-iṣẹ́ kan tó wà ní ìlú Àbújá lọ́jọ́ Ajé fìdí Tajudeen Bárúwá múlẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ àwọn òṣìṣẹ́ ìrìnnà òpópónà tí wọ́n tún yàn. Ó sì kéde pé ìgbìmọ̀ alábòjútó àgbédé ìjọba orílẹ̀-èdè United Kingdom ti kéde ìgbésẹ̀ tuntun lórí àwọn àjèjì òṣìṣẹ́ tó ń pèsè ìtọ́jú fún àwọn èèyàn tó wá ṣiṣẹ́ ní orílẹ̀-èdè náà pàápàá jùlọ àwọn tó ń jápa. Ìmọ̀ òde òní láàrin nǹkan bíi ọdún 10 sẹ́yìn ti mú ìyípadà bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n ó ní bó ṣe lè lo ojú òpó ayélujára lásìkò Ramadan yìí láì bà àwẹ̀ rẹ̀ jẹ́. Ní ọjọ́ Ajé ọjọ́ 11 oṣù kẹta ọdún 2024 ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Niger láti ṣe ìfilọ́lẹ̀ àtúnṣe pápákọ̀ òfurufú èyí tí ìjọba ìpínlẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ ń túnṣe tí wọ́n sì sọ ní orúkọ rẹ̀ léyìí tí ó sì ti ń fa awuyewuye. Lẹ́yìn 40 ọjọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti ṣàwárí òkú Táíwò Olùgbáyé tí ń ṣawakọ̀ ilé ẹ̀kọ́ The Apostolic Faith Montessori School Èmùrè Èkìtì tí wọ́n fura sí pé àwọn ajínigbé pa sínú igbó. Iléeṣẹ́ tó ń pèsè iná ọba ní ẹ̀ka ilẹ̀ Yorùbá Ìbàdàn Electricity Distribution Company ti tẹnubọ àlàyé lórí ìdí tí òkùnkùn bírímù fi gbalẹ̀ kan láwọn ìpínlẹ̀ tó wà lábẹ́ àkóso rẹ̀. Àjọ tó ń rí sí ìrìnnà òpópónà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Oitman ti ṣàtìlẹ́yìn ìgbanilà fún ìṣẹ̀lẹ̀ kan tó ní ṣe pẹ̀lú ọkọ̀ agbépo kan táǹkà tó gbé epo 33 litres tí ó sì yí padà tí àwọn ohun tó gbé sì dà sílẹ̀ ní agbègbè Òkè Ìbàdàn Agúgù ní ìlú Ìbàdàn. Ilé-iṣẹ́ ìṣelọ́pọ̀ ọtí bíà Nigerian Breweries PLC ti kéde lẹ́ẹ̀kan sí àfikún sí ìdíyelé owó ọjà lẹ́yìn tí wọ́n ti ṣàfikún rẹ̀ ní oṣù kejì nínú ọdún 2024 yìí. Ìròyìn ayọ̀ rèé fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí iye owó Indomie, ṣúgà, pásítà àti àwọn oúnjẹ mìíràn sì wálẹ̀. Àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga 6 ti ìlú Àbújá
ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn olùsádi refugees àti àwọn tó ń wá ààbò asylum seekers tí wọ́n tì mọ́lé ní orílẹ̀-èdè Cameroon fún ẹ̀sùn ìtànìjẹ lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n lé wọn kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà tí kò bófin mu ti pé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí láti dá sí ọ̀rọ̀ náà kí wọ́n sì rí dájú pé wọ́n tú wọn sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láì ní àdéhùn. Tẹ̀wọ̀ndé kan ti pa ìyàwó ilé kan ẹni ọdún márùndínláàádọ́ta tí ó jẹ́ àgbẹ̀ Kudirat Bọ́lárìnwá lẹ́yìn tí ó fipá bá a lò pọ̀ tán ní ìlú Ondo ní ìpínlẹ̀ Ondo. Àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè Nigerian Customs Service ti Eastern Marine Command ti gba ọkọ̀ akẹ́rù kan tí ó kó àwọn ohun èlò oúnjẹ tó tó 250 million naira tí wọ́n fura sí pé wọ́n fẹ́ kó lọ sí orílẹ̀-èdè Cameroon lọ́nà tí kò bófin mu. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́ Ajé ti rọ àwọn gómìnà ìpínlẹ̀ káàkiri pé kí wọ́n pèsè ilẹ̀ ẹ̀gbẹ́ fún àwọn darandaran nítorí pípèsè ilẹ̀ ẹ̀gbẹ́ yóò fòpin sí ìjà àti ìkọlù tó ń wáyé láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran èyí tí ó ń ṣokùnfà fífi ẹ̀mí àti dúkìá ṣòfò. Ìròyìn fún ìṣẹ́jú àyà àtòní òní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn Mayáṣẹ́. Ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí alára 24. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá.